ń jọba. Adéfẹ́mi o, orí bá ń jọba lọ́la wàá jẹ o. Ó ṣọ̀pá. Orí bá ń jọba. Orí bá ń jọba. Ẹ káàárọ̀. Tí ì bá káàárọ̀ ńkọ́. Wí mi, tí ì bá káàárọ̀ ńkọ́. Ẹ̀mọ́ta, o sì mẹ́ni tó ní o. Nǹkan tí mo fẹ́ fi dáná náà mo lọ ra bọ̀dá mi. Tó fi dáná, aago mélòó lọ́dọ̀ tí aago mélòó ní wọn náà mọ̀ tí wọ́n jẹun àárọ̀. Ó sì wá jẹ́ pé lónìí tí mo tún wá fẹ́ jí jáde lọ bí iṣẹ́, iná ló tún pẹ́. Rámọ́ta, ìjọ tí màá bá súnmọ́ ẹ pẹ́rẹ́, ẹ̀rù máa bà ẹ́. Ó ní àmọ́ pé mi fẹ́ bí ṣe sọ́yà. Ìṣẹ́jú mélòó ló fi dá tán? O sì mẹ́ni tó ní. O mẹ́ni tó ní. Máa súnmọ́ ẹ tán, máa sọ́dọ̀ àwọn gáàjì tiwa ni èmi tí láti mọ̀ pé nù èmi ò gbá tí wọ́n ní. Kí n ṣiṣẹ́ tó jẹ. Fẹ́mi. Ọ̀gá mi. Fẹ̀mọ́ làlá. Bàtájù kẹ́pẹ́. Fẹ̀mọ́ làlá. Ọ̀gá mi. Àwọn kúlẹ̀ bá kúlẹ̀ bá dé. Ẹ dákun, kéde kẹlẹ́ ogun mi lójú. Kọ́kọ́rọ́ kẹ̀kẹ́ ìdá ni. Kọ́kọ́rọ́ èwo? Kọ́kọ́rọ́ kẹ̀kẹ́ ìdá sẹ́. Abẹ́sẹ̀ kan bẹ̀ ni. Abẹ́sẹ̀ kan bẹ̀ ni. Kọ́kọ́rọ́ òun wò pé ó ti fẹ́ máa dàpọ̀. Bó kọ́kọ́rọ́ ti wá lè máa dàpọ̀ mọ́ mi lọ́wọ́. Òun àti eléyìí tó rí tílé ni mo papọ̀. olórí bú ọmọ ní. Èsè yẹn rí. Ìdí òun ló ti mọ òdìdí bàbá kẹ́yìn. Ọ̀sẹ̀ ilé náà ló fẹ́ tó èsì kẹta. Ọ̀sẹ̀ ilé ló pọ́sẹ̀ kẹta. Fẹ́mi èso ọmọ dáadáa. Sọ́wádìí kú tó wá sí kẹ̀kẹ́ yìí ń bá mi lọ ní. Ọ̀gá mi ẹ ṣàánú mi, ẹ má gbé lọ. Bí ẹ bá ti gbé lọ ẹ ti gbàjẹ́ lẹ́nu mi. Wọ́n bẹ̀ mí lẹ́bí òsì o, wọ́n bẹ̀ mí lẹ́bẹ̀ ya o, kò sọ́yà mọ tiẹ̀ máa lọ kó mi kẹ̀kẹ́ yìí. Ẹ dákun. Àdúrà sọ bẹ́ẹ̀ kó mi kẹ̀kẹ́ mi bẹ́ẹ̀ mo ní kẹ̀kẹ́. Ìsanwó yín padà. Tí bá kọ́kọ́ rẹ̀ kú ọ ní àmùjẹ. Mo Kọ́ ọ lọ pa mí, kó gbèmí délé. Wèrè wo mi? Ẹ dákun, ẹ ṣàánú ẹ dákun. Àwọn náà bọ̀dá mi ni ìyá wa àti bàbá wa ti kú ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa. Ẹ jọ̀ọ́ bọ̀dá mi náà ló rán mi lọ iléèwé ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa. Ẹ dákun ẹ mọ́ gbé lọ ẹ jọ̀ọ́. Ṣé mi mo pa wọn ni? Ẹ dákun ẹ ṣàánú ẹ dákun. Ó dà pé Ẹ dákun. Ọ̀gá mi. ẹ fẹ́ rí wèrè. Ẹ dákun. Ẹ dákun. Ọ̀gá mi ẹ Ẹ dákun. kó wájú kẹ̀kẹ́ mi o. Ẹ dákun. Màá pa yín dànù o. Ẹ dákun ẹ bá ń sá. Ẹ dákun. Tí ì fẹ́ yẹ. Ẹ kó wájú kẹ̀kẹ́. Bàbá ẹ dákun ẹ ní jáwọ́ ẹ dákun. Mo rò bẹ́ẹ̀ ya wèrè ni. Ẹ sọ mi ìdàgbé òsè. Wọ́n jẹ́ nípa kẹ̀kẹ́ dé. Èmi ò dá lọ́wọ́ kẹ̀. Sẹ́pọ̀ ti gbé fún mi. Ara tí mo ní ṣe ní. Ọ̀rọ̀ ilé yìí kú ọ̀nà. Ọ̀rọ̀ ilé yìí kú ọ̀nà. Ọ̀rọ̀ sí. Ọ̀gá mi ọ̀gá mi. Wọ́n ní kẹ̀kẹ́ mi o. Wọ́n ní kẹ̀kẹ́ mi o. What's in it? Wo, dákun oúnjẹ oúnjẹ ajé.
wá fẹ́ mi wọ́n sọ pé bí ọ̀tá ẹlẹ́kẹ̀ wá fẹ́ mi náà. Kí ló dé sọ́fẹ́ mọ̀ ká fi ọ̀tá sí mi lọ́rùn ni? Ṣé wọn mọ̀ pé bí ọ̀tá eléyìí ni agbára tèmi? Wo mọ̀dà lò àti 10 ni o àti 8 ni o. Tó bá ti parí iṣẹ́ wà fún ọ lówó. Tó gbọ́ wà fún ọ lówó. 3 tẹ̀mọ̀ ẹ̀ mọ̀ ká sí lọ́rùn 3. Sadoski yẹn tí n bá dọ̀bọ̀ lásán ọlọ́run ló máa jẹ́ pa ní bóyá. ọmọ ọjọ́ obìnrin lọ ẹlẹ́rìí ó tún fẹ́ máa lọ jayé gbò fúra ẹ lọ́kọ̀ balẹ̀ náà ó sá ti yí ẹ ọmọ owó làwa ní láti máa pariwo. àlàyé máa jẹ́ balẹ̀ ẹ̀bà tá ẹ ló ní lárí ju ẹ̀bà lé lọ. wàá ṣeré jèrè wàá ṣeré. àlàyé àtẹ̀bálé àtẹ̀bàtà kí wọ́n ṣáà ti jẹ fún ni. ọ̀gbẹ́ni wa kí ló máa ń ṣe ẹ gan-an ṣó o ní gbogbo eléyìí ṣó o rí ṣó o lè dájẹ tán ni ọmọ wa máa lọ jẹ iṣẹ́ ìta ọmọ wa iṣẹ́ lè ti tó gan ṣó lè délé tán ni. ọlọ́run lè dájẹ tó lè pa mí gbàgbé ajé àti àpọ̀ wo máa lọ ààrẹ já. àwọn náà ọmọ ọgbà ni wọ́n fẹ́ lọ ọmọ nílẹ̀ fílẹ̀. àwọn òyìnbó bó ṣe káwọ́ bí ra. ó kàn ń wò bí o. tàbá fà á tàníkà fà á tàkò fà á kò ní tóra wọn. bàbá mi ìwọ náà ló tó bẹ́ẹ̀ káàdì ká pọ̀ ìyẹn ló yẹ ni. kò bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ lẹ́nu ẹ̀ máa wo bóyá ṣe ọmọ àṣírí wọ́n fẹ́ mọ̀ra street kò dà pọ̀ máa mú o. but àlàyé ṣé bàbá yìí máa lè tẹ̀ sójú ẹ̀ bá ilé tó ń wò bí a sì. kò sí ọ̀nà a máa train àwẹ̀ ni. ẹ̀lú ẹ̀rẹ̀ Diana ń kọ́. olórí náà bàbá àti ọlọ́run ẹ̀rẹ̀ ránṣẹ́ òun fẹ́ tó dé bàbá àti ìgbà tó jẹ́ pé olórí ló mú wa ó ti practice making perfection. yes na ó ṣe lọ nìyẹn. ojú. ẹni ojú kò. ọmọ jòkó ní gàrí tó ṣú ọmọ orí ẹwà rẹ. welcome to better house. bóyá ẹ jẹ́ ká ti bẹ̀ ó ti lọ nìyẹn. ó ti lọ ọlọ́rí tókò. owó bẹ́ẹ̀ náà. ẹni bá forí sọ ọ̀run ikú ni. ọlọ. jayé lọ. ọ̀tẹ̀ náà wà tèmi after you na you. ọmọ yìí gbé kẹ̀kẹ́ sí wá fún wa. adé ọkùnrin ogun jẹ máa gbádùn ẹ ní olùwẹsì gbúrò tí he bọ̀bọ̀ ìgbọ̀gbọ̀ gbogbo ìgbà always ó yà kàn ìyẹn kọ́ ni iṣu adé ọjà kan ti wọlé fún mi báyìí ṣóǹgbò adé ọjà yẹn kẹnu ó bá 10M ó bá wọlé but mo wá wo yí pé bó mo ṣe lè ṣe gbogbo bí mo bá ṣe wá ṣe yẹn kò yé ẹ mo fẹ́ kó o gbà bẹ́ẹ̀ kó dẹ̀ ló bẹ́ẹ̀ understand me nínú 10 yẹn màá fún ẹ ní 3 7 yẹn ó láwọn kọ̀ọ̀kan tí mo fẹ́ kílẹ̀ tí ò ní jẹ́ kí iṣẹ́ yẹn kó ní problem ó mọ̀ náà báwo ló ṣe máa ṣẹlẹ̀ ṣó máa lọ bẹ́ẹ̀. Tádé bá lóun ò lọ́rọ̀ èmi lọ́rọ̀ o aláyé mi bá ń bá èmi gbà fún ẹ
anyway ẹni a kò sí èmi gbà fún ẹni bàbá mi àmọ́ kọ́kọ́rọ́ kan lọ́kàn fẹ́ bí yín ajá jẹ́ lọ́dọ̀ mi ìyẹn lówó yẹn ẹ wo 7M 3M ó kéré gan alámáforí làákùnà bàbá èmi faramọ́ o 7M 3M kí ló dé ṣé wàá wá ẹ̀m lẹ́fẹ̀ẹ́ kí n máa pinnu owó tèmi fi ń recharge lásán mi faramọ́ o. Fireman 100. Adé ó gbọ́ nǹkan tí guys ẹ̀ ń sọ ni mo ní láwọn nǹkan tí mo fẹ́ kílíà lójú ọ̀nà tí ọjà yẹn tí ò fi ní box ó sọ̀rọ̀ nínà. àlàyé ọlọ́rọ̀ kò ní bàjẹ́ ẹni wà nílẹ̀ ló ń sáré ẹni tó wà lókè ló wà òkè ò ní bàjẹ́ so tó kàn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé tá a bá ń lọ tá a bá ń bọ̀ ẹ kàn máa pray fún wa ká máa survive. ẹ máa lọ ẹ máa bọ̀ ọ́ bí àyàn tó máa block yín lójú ọ̀nà. aláyé tiwa bí ìlú anybody ta ló fẹ́ lọ bẹ́ẹ̀ ọlọ́run tẹ bá ti sọ kí ni yóò ti ṣú ọ. ọ̀gá ẹ̀ máa gbàgbé jíìpù tá a lọ lẹ́sìpọ̀ jẹun. mi ìgbàgbé mo kàn fẹ́ kí wọ́n ṣe eléyìí kí n gbogbo ṣe máa rí torí tí igi bá wo lùgì tó kí ẹ̀ lákọ́kọ́ máa rí so tá a bá ṣe bí èyí tó bá left tó bá kẹnu màá mọ̀ bóyá mo lè má sì mí gbọ́ o màá mọ̀ nǹkan tó máa kọ́. The deal is done. No. 100. Ẹja kìíní náà ṣe é fún. ẹ̀rọ àbúrá bọ̀dá ẹ mọ̀ pé gbogbo àti mo bá kun nọ́mbà yín báyìí ẹ ní gbé kọ́ ìjọ tẹ bá tún gbé kọ́ ẹ máa lẹ wà ní mítìn yìí náà ni. ààrẹ ibi mítìn yẹn náà lọ sí rí tọ́rọ́kọ́bọ̀ tó ń lò. ẹ̀yìn ìrẹ̀lẹ̀ ní gbogbo tá a bá fẹ́ lẹ́mọ̀ ṣe fún wa. bọ̀dá tí mo bá wa owó sukùl ni o. what? owó sukùl fees mi. school fees. ok mo ń gbọ́. so náà ni mo dẹ̀ dúró pé ìjọ tí máa ti rí báyìí mo mọ̀ pé máa bí happy so owó sukùl mi. tí mo bá sọ pé ó lè bí happy ṣé kò ní sọ̀kẹ́. bí ti báwo. mo fún ẹ lówó sí so ti ju 2 weeks lọ tó wá gbowó kan lọ́wọ́ mi. so ti rí i pé o fẹ́ mọ nǹkan tó ń ṣe nìyẹn. bọ́dá ẹ ti bẹ̀rẹ̀ o ìgbà tí ìyàwó dẹ̀ bí wa ẹ máa sọ pé ẹ máa ṣe bí ìyà bọ́dá ẹ wo mi ò lábẹ́ ṣe ẹ fún mi lówó. èló ló ní. ẹ ti bá wọn ti lọ ti bá Tinubu lọ ẹ fún mi ní 300k. 300 ló ní. mo ti gbàgbé ọ̀dà ẹni kó pé 400 ó ní àwọn owó kọ̀ọ̀kan tá a tún san tó fi pẹ́ ẹni kó pé 400 ó ti mi lóye. Ọlámilékan ọ̀dà mi. màá fún ẹ ní 500 bọ̀ tí bá fún ẹ 500 mo fún ẹ ní 5 months owó rẹ ó gbọ́dọ̀ pé mi débi pé wàá tẹ̀ sọ pé wàá wá sọ́dọ̀. ọ̀dà mi tẹ́ bá rí mi lẹ́nu ọ̀nà yín nọ́mbà mi nìkan lẹ́nu mọ́ ilé fún yín ẹ̀ ní lẹ́nu kẹ̀kẹ́ lẹ́nu ọ̀nà yín. máa pè. kí ọ̀dà ẹ lè ṣe yẹ ọlọ́run tó fi yí so lórí wa ó bá tó ṣe. ojú ọ̀rọ̀ owó ló ń fún mi. ẹ̀wọ̀n ẹ̀ṣọ́ jẹ́rìí ẹ̀wọ̀n wà láì wọ́n ti ṣe náà sáré ìlú gba etí ẹ̀gbọ́n mi bọ́lá mi ìlú gba etí láti èyí pé mo náà wúyẹ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ 500k yẹn sẹ́yìn ẹ ti ní kí n máa sọ́dọ̀ ìmọ̀ pẹ̀lú wa àmọ́ máa rí kọ́ mi. má jẹ́ kí n rí kọ́ ẹ̀ mo tún jẹ́ kó yẹ fún tí ìbọn tó wọlé lọ́dọ̀ mi. orí yín náà jọ orí yín náà. aláṣẹlá anakumala ọlọ́wọ́ kan àgbàríkà rẹ̀ amina ọlọ́dún amina. àǹtú alájà wa Balkis nílùú Àbújá tí mo ní kẹ́hàn ṣe ti parí gbogbo ẹ̀. anakumala mo ti parí rẹ̀. ọlọ́wọ́ bú ọlọ́dún àgbàríkà amina ọlọ́dún nàbí lọ́dọ̀ ọlọ́dún amina. Abdulrasheed
lórí tó wà lọ lè sùn tó lé wa. àsìkò oró èèyàn gbọ́dọ̀ fi ṣeré. Assalamu alaikum, ẹ kúlé. Rashida Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Apẹ̀rẹ̀ ọmọ àfáàdà lára rẹ̀ torí Ọlọ́run torí àdá Muhammad. Èmi tí mo jẹ́ bàbá rẹ̀ tí mo bí ọ, èmi ló wá ń wọlé òun lè wá jẹ́ assalamu alaikum ó sì ń wọnú lé lọ́dọ̀ bẹ́ẹ̀. Ẹ ṣé kí wàá dọ̀bálẹ̀. Subhanallah, ẹ wo ọmọ àfá. Ẹ wo ọmọ àfá, ẹ wo ọmọ àfá, tí wọ́n lè pè ní ìlú ọmọ àfá. Bílẹ̀ ẹ̀mí ló mo ti sọ fún ọ pé irun tó wà lórí rẹ̀ yìí, ìfẹ́ rí lórí rẹ̀ mọ́, ẹ̀mí ló mo ti sọ fún ọ. Ẹ ṣé kí wàá lọ gé ni. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Ibo ló lè dé nísìn tí wọ́n rí àpẹẹrẹ wípé sẹ́yìn ọmọ tí ń bọ̀ wáyé o àbọ̀mọ tí ń bọ̀ yìí o ọmọ àfa ńláńlá kan nílùú tàwa yìí. Kálukú ni kò sọ ẹ wo gbogbo tẹ̀sẹ̀ ṣe Yorùbá mẹ́ẹ̀ṣẹ̀ lọ ṣiṣẹ́ tán ló ti yẹ̀ ń bẹ̀ fẹ́ lọ sinmi. Rasidat La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Ẹ rí báyìí ọmọ àfa ni o ẹwà dẹ́wọ̀ ọlọ́run ẹwà dẹ́wọ̀ tọ́lọ́run fi àsáwọn ẹni ọlọ́run lọ́lọ́run máa ń dẹ́wọ̀ ọmọ bíbí inú mi ẹ wò múra rẹ̀ ẹ wò sísí rẹ̀ ẹ wò sọ̀rọ̀ sí rẹ̀. ṣé wọn lè yà wá lè sọ pé ọmọ àfa ni àfa aláṣẹlá nínú wákàtí àwọn àfa wa kó wa ń gbà fi wà ń lè kéwù. wọ́n ní ká gbà fọ́ láwọn ò ní sinmi ká gbà fọ́ láwọn ò ní sinmi kádàrá ò ṣe kọ̀ láì gbà ká gbà fọ́ láwọn ò ní sinmi. Aláyé ẹ̀yin nìkan mo bá lọ́rọ̀. ọmọ ọgbọ́n. Aláyé Ọlọ́run kò yẹ kó máa lọ báyẹn ṣá kò yẹ kó jẹ́ ìṣá tẹ́bà kọ́ra wa ń kọ́ra tẹ́bà bínú àwa ń bínú. wọ́n pa gọ́fàdà ara báyẹn náà ẹ̀dẹ̀ rí kọ̀ọ̀kan ṣe sí kí ló ṣẹlẹ̀ gan-an tẹ́bà para wa máa para ọlọ́. Aláyé àwọn àmọ́ bó ṣe ń lọ o àmọ́ bó ṣe ń lọ àmọ́ pé gbogbo díù tẹ́ ṣe pẹ̀lú gọ́fàdà tiwa pẹ̀lú fireman òun ló ṣe púpọ̀ gọ́fàdà tiwa ó yẹ yí báyìí kò lẹ́yìn tó máa wòrán báyìí o. Aláyé ó lọ fà gan o. Aláyé tẹ́bà para wa ń para tẹ́bà ṣe kókó sí àwọn máa gbégbèsè ọlọ́run. Hello ẹ wá tó ṣẹlẹ̀ báyìí ẹ́fíìsì tó ń lọ sí o èmi náà mọ̀ bọ̀ adẹ̀mí làágùn yí ara mi ò jẹ́ kẹ́ ẹ mọ̀ tí o bá ti tó àsìkò àti sùn fùrọ̀ nílanu bọ̀ tó bá tó táyà alanu fúnra ẹ̀ ẹ má wọrí. Aláwọ̀ Latif no be lamba o aláwọ̀ aláì ó kọ́ lọ́ọ̀ ló jẹ́ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá lọ wá nǹkan sísè lásán àwọn ọ̀pọ̀ ìkan tó ń gbẹ́nu tàwa kò kéré rárá. tẹ́ ẹ bá sọ̀rọ̀ àwọn máa sọ̀rọ̀ bí iṣẹ́ anybody kí ló ṣẹlẹ̀. àwọn máa fún yín táìmù táwa tẹ́ ẹ bá ti gbégbé sí àwọn máa jẹ́ kí wọ́n mọ̀ pé ọmọ owó làwọn gan o tó wà lè máa wò ó kí gọ́fàrà kàn lọ báyìí ó ti yé yín báyìí. kò ṣe é gèlè. kí ló ṣẹlẹ̀ kọ́ńtró kárí. orí àkọsí rẹpẹtẹ tibẹ̀ so kí ni kí wọ́n fún yín rẹ̀ kárí ṣe fàájì. Fireman. Èmi náà la dé ń ga apá sí o. See no see say you don dey sleep ni. Fireman, o ti ń sùn jí. Fireman. Think na. Sórí pé a ti ń pọ̀rọ̀ yìí lọ́wọ́ ẹ̀. Ó dẹ̀ ti ń láàárọ̀ nu. Adé gbàgbé pé mo mọgi lẹ́yìn ọgbà òun ni.
kò sí wàhálà igi lẹ́yìn ọgbà ẹ̀ náà ọdẹ náà máa ti ọkọ bẹ̀rẹ̀ adult sí wàhálà ebi tí mo lè fẹ̀rín pààyàn ẹ̀rín mi pààyàn. Baba mi. Ṣé kò sí igbó lẹ́nu ọ̀la? Wo ibi tí ń lọ wú lágbà. Àìlásọ lọ́rùn pàkó tàkì ó fọmọ mi. Ń lọ pàdé báyìí. Tí ìbá sì síbẹ̀ kò ní dà. Ìwọ náà wà lọ, ọ̀ padà wá. Àbí kí n pè olórí aago, á máa ríra. Bàbá tí mo bá wà yìí ẹ wò ó lágbára gan ìdí àti ìfi ọ̀rọ̀ ṣùgbọ́n wá bí nì. Ẹ dákun bàbá ó lágbára gan ni. Ẹ dákun. Ó wà sí kìnìún òní kankan náà gbọ̀ sùn. Torí òòsàn ọkọ̀ ìyá bọ̀ bọ̀ ẹ̀ wá fìkà. Ó ṣèwọ ni bí yìí bá ṣe pé ó jẹ́wọ́ ẹ̀yìn ní dúró ṣé o sì. Bàbá ó sí o. Ó lágbára gan-an ìsílẹ̀ mo jáde ìgbà tí ìdí wọn ti pààyà mi wọ́n ti pa mí níyà mo dé ra mo bókú yà mí lẹ́ni bàbá. bẹ́ẹ̀ bá sì ọ́ gbọ́ ó pé wọ́n pàjá kan lágboolé yín àbí ládùúgbò. wọ́n àpàyà ní àdúgbò wa ìyá tó bí mi gangan tó da ẹ̀jẹ̀ sí mi lórí wọ́n pa. ọlọ́kọ̀ tó wọ̀ wá sáyé wọ́n dẹ́mi rẹ̀ légbodò. bẹ́ẹ̀ni. ọmọ èèyàn mọ̀ burú o kí wàá ní nǹkan tó bá tiẹ̀ wá ṣe fún ọ tó wá ṣe pé ìyá rẹ ló kù tó yẹ kán dẹ́mi rẹ̀ légbodò. ẹ̀yin ó ti dáńgbà òun àwọn ti fi igi sọ́mùsọ́mù lu gbẹ̀dùnú wọ́n sì gbọ́gbọ́kúgbọ́ lẹ́nu àgẹ̀rẹ̀ tí í ṣe bàbá lu. wọ́n pé odù mẹ́rìndínlógún ló tọ̀run sẹ̀ sílé ayé òbírípo lẹ́gẹ́lẹ́gẹ́ àwọn ẹni mẹ́rin ọ̀run tó ayé àrò gbégijẹ gbéréjẹ ó sọgi dèrú àwọn ẹni mẹ́rin ọ̀rọ̀ ọ̀lẹ̀ àbàtà gbẹ́rùn gbẹ́dùnmí ó fi rẹ́súrẹ́sú ojú oró bojú àwọn ẹni mẹ́rin àjànóró ó ṣe bí ọyẹ́ kò ṣe bú ó ṣe bí òrùn kò ṣe mọ́ra ó ṣe bí alẹ́ katakítí ọjọ́ fẹ́ orò gbùdùgbẹ̀ ikú níjẹ́ bẹ́ẹ̀ ẹ̀ndínlógún fìdí sọlẹ̀ lójú àwọn náà rí ku e. ẹ wo mi bàbá ìtòjẹ́ kí n máa rọ́ọ̀ṣì bọ̀ wá bí mo fẹ́ mẹni tó láyà tó lè wọlé tó lè pa mí kọ́kàn jáde mo fẹ́ mọ̀. ọfẹ mọ tó pààyà rẹ ọfẹ mọ tí ń dún lájà ọfẹ mọ wórówóró gbẹgbẹ èyí tí mì lókè ó ṣe sùúrù ni àmọ́ ìwọ́dà ọmọ kú tó pààyà rẹ àmọ́ ìwọ náà fúyẹ́ pọ̀ díẹ̀ ọmọkùnrin tó díẹ̀ ọmọkùnrin tó bọ́wọ́ tiẹ̀ náà bá tìkúdà ó béèrè kú tó pààyà rẹ wọ́n mọ̀ dọ́dọ̀ àwọn abọ́ra tán fi gbá àbílẹ̀ jẹun àwọn olójú kan olójú mẹ́rìndínlógún eléri méjì ẹlẹ́sẹ̀ mẹ́rìndínlógún ọba wọn jẹ́ ọba wọn mọ̀ ìwọ náà dàkín gbà bí mo ti sọ fún wọn ẹ máa lọ. ẹ bí kí n máa lọ. mo ti gbọ́ bàbá. àbó tẹ̀lé mi ò yẹ wo ọ̀pẹ̀ yìí wọ̀ bẹ̀ ní. mo ti gbọ́. ìṣòro tó bá wọ bí ó fara kíláàsì ẹ ń lọ́kọ̀. àwọn èèyàn mọ̀ búrú ẹ sì wo sọsọsọ ẹ dẹ́mi ẹlẹ́mi dégbodò. ẹ ti fi ibi sómúsómú ló gbẹ̀dú ẹ̀yin náà gbọ́gbọ̀ kúgbọ̀ ti sí bàbá. bí mo ti gbọ́ pé ìyá kú ó kà ńlá ó tú mi ní púpọ̀ irú ìyá yìí ni ó máa kú báyìí. adé ìwọ ló ṣe sùúrù fa ó ṣe sùúrù tọ́pọ̀ nípa ẹ dákun sí bí ìyàwó ti wà lọ́nà rẹ̀. Àjàdí òjì kí ọ lẹ́yìn adé ọ̀mọ tí ń ṣe ni ẹkú kọ́lọ́rọ̀ rẹ gan ìyá ti kú àwọn àbúrò rẹ bó ṣe mú ọlọ́wọ́ ló kù báyìí ọlọ́run ní dààmú rẹ ó ti ṣe é rí ó ti ṣèmí rẹ̀ rí ó ti ṣèmí rí ìyá mi kú tọ́ bàbá orúkẹ́ o. Ọ̀dọ́dọ́ àbíkẹ́ sí sùúrù. Sùkún mọ́ ẹ̀tù ló kù dáná pa. Ẹ̀bẹ̀rẹ̀ ọmọ ẹ̀kú màmá dùn mí. Ẹ̀kú màmá dùn mí wọ́n ní. Àǹtí mi sẹ́sùn jẹ́ inú òtún àmọ̀ sunkún ní báyìí. Ó yẹ kó o bá ń sọ fún wọn torí mi ò tún wà ẹkún òsì tẹ wọn sùn tẹ wá pa pẹ̀tẹ́ ẹnu a ní ẹ̀bùn yàn ní sùúrù kò yí kí màmá ló ṣẹ̀ṣẹ̀ kú yìí nísìn ẹ̀yin tó wọ́n pé èyí tó ń sunkún ìyá kan pa pẹ̀tẹ́ òsì ẹnu
kírẹ́tẹ̀ sí báyìí ibi kú màmú bá wà dùn yín kọ́ bóyá kẹ́ ẹ mọ̀ sọ ẹ̀jẹ̀ kò dùn àwọn aládé yìí ni. ọ̀gbẹ́ni bọ́lẹ̀ ń bẹ̀ stone bàbá ajé ọlọ́ngbọ̀n ó dùn mí gan o àwọn stone tí a máa gbọ́ o ẹni tó pagún kan kì í kádùn o ẹni kan tó pàkàrà kan kì í pósù o ọlọ́run ajẹ́ ni ẹ máa jẹ́ lẹ́nu ó ṣúọ́jù. sọ pé ó ti lọ. ọ̀rẹ́ mi ó ti lọ ọlọ́run ó ti lọ kò sí wèrè ọlọ́run dùn mí. ẹ dákun torí Ọlọ́run ẹ dákun bó lẹ ti gbọ́ pé ìyá kú náà. kí ló ṣe ẹ lẹ. ẹni tó mọ̀ sọ ọ̀ fún fi ẹ pé sí ẹ láàrin ni kí ló ń ṣe ẹ ẹni bọ́lẹ̀ ń bẹ̀. sọ pé ó ti lọ. ó ti lọ nìyẹn ọlọ́run ó ti lọ nìyẹn ọlọ́run jẹ ọgá àti a bàbá bẹ tíráìlì ọmọ wàá ṣe sùúrù ni o ọlọ́run. mo ti wà òkè. ẹ dákun tí náà dà ànífiwé eléyìí gbà ẹ sọ láyọ̀ ẹ dákun ẹ ṣeun. adé. àjẹ́ ẹ̀ ká máa mú ara támákì yẹn ọlọ́run máa jẹ́ ẹ̀ ọlọ́run. Salamu alaikum. Salamu alaikum. ẹ̀yin wo lẹ ń gbálẹ̀kùn. àpá. ta lẹ béèrè o. lẹ́pa lísìkì lèmi béèrè o. lẹ́pa lísìkì. subhanallahi walhamdulillah. ta lẹ béèrè. lẹ́pa lísìkì àbí Rashida àbí kílẹ̀ yìí sọ náà. ẹ pé jáde fẹ́. kò sẹ́ni tí ń jẹ́ bẹ́ẹ̀ ní lọ́dọ̀ tí wá bí ilé àfa agbára dùn àlẹ́wà yìí kò sẹ́ni tí ń jẹ́ ọkọ̀ burúkú tẹ̀ dákọ̀ mọ́. àfa ẹ gbé àṣírájà rẹ fún wa. àbàyẹ ṣé ẹ mọ̀ pé ìlú jẹ́ bẹ́ẹ̀ ṣé ọ̀gá àtẹ̀mí ọmọ àfẹ. Lapaliski. Rashidat. Lapaliski kò yẹ kó jẹ́wọ́ àìtẹ́ sẹ́bù lèmi tí màá ń tẹ́ tó bá ń hùwà ẹ̀tẹ́ àmọ́ bàbá ìdájọ́ wà lọ́ọ́ yan 100. ara ẹ ti fọmọ yẹn lífànà ó lọ ń ṣe bákan bákan. kì í ṣe ẹjọ́ mi náà. Lapaliski àbí kí ló ń pè ẹ́ ló ti yẹ kó máa yí ẹ o táṣẹ́rẹ́ ń ṣọpẹ́ ọpẹ́ ni o ló ti yí ẹ ọ̀gá. kéèyàn if I dey talk I no wan hear high 100. ilé pẹpẹ ilé máa. fọyọ́mọ. transformer fẹ́ni tí ó ní náà. àtàrí àjọ̀nàkú ni òkè ń ṣẹ́gun ọmọdé. àfà ẹ má bínú o ẹ àgbàrá rẹ sọ wípé ìdẹ iṣẹ́ kan kì í ṣàdédé ṣe tí o bá ṣe kí ni ẹ̀yin guys. ó ní bó ṣe jẹ́. ó ti yé yín. obìnrin kì í jẹ́ kú. àlàyé where is my money. ọ̀gá kò ṣe ẹjọ́ tèmi náà ó rẹ̀ mí láti jẹ ta ni. ìyá ẹ ó ṣe kí ni ìyá ẹ bàbá ẹ ìyá ẹ kò sí bàbá ẹ ìwọ ṣe kí ni ó rẹ̀ sáà ọmọ yẹn máa yá báyìí. ọ̀gá ẹjọ́ yà. àfàṣẹ máa gbọ́ iṣẹ́ ló pè mí àtọmọ yín pọ̀ ọmọ mi ni lóòótọ́ èyí lẹ bí àmì mi gbọ́jà fún kóbẹ́mi gbó wálé ṣé kò tí yé yín èmi gbọ́jà fún ata èmi mo lówó ẹ̀ as business tèmi gan gbá mú ó lè dánwó ẹ̀ padà fún mi kó dá padà wo bí èdè ọlá àfà kì í ṣe bàbá ẹ̀ tí ẹ bá ṣe yẹn ló yẹ kí n kọ́ ṣe tàtàtà fún ẹ ni. I fireman give you 3 hours. fọyọ́mọ. transformer fẹ́ni tí ó ní náà. àtàrí àjọ̀nàkú ni. kì í ṣe ọwọ́ wáwé. o ti yé ejò kó máa dúró etí ẹ. ṣé o ti bàbá mi gbọ́. ọjọ́ ní kí n gbé ọmọ yìí. máa yọjú sí yín níwọ̀lẹ̀. Rashidat. bọ́ síbí. ọlọ́run o allazina isa asabati musibatu qalu inna lillahi wa inna ilayhi raji'un. àdánwò lọ́lọ́run fi ó ṣe fún mi. nínú ilé mi tí mo jòkó jẹ́jẹ́ èmi àfáà tó jẹ́ àfáà gbajúmọ̀ láàrin ìlú ó sì kọ́ àwọn ọmọ àjà àràbùkà wá bá mi lé àṣẹ ẹ̀pọ̀ ẹ̀yàn ọmọ burúkú báyà ṣe ẹ̀pọ̀ nínú ìlú yìí
ó sì bẹ̀rù Ọlọ́run ìwọ ọmọ yìí kí wọn náà rántí pé wọn náà bímọ fa má jẹ́ sọ fún ọ wípé dédé tó ṣe fún mi kọ́ mọ́ ṣe bẹ́ẹ̀ fún ọ fa Rasida má jẹ́ sọ bẹ́ẹ̀ fún ọ fa ó ní ìbẹ̀rù Ọlọ́run rárá o tí n bá fi ẹnu mi tí n bá fi wíkejì fún ọ mo gbọ́ tó ń sọ̀rọ̀ kẹlẹ́ẹ̀kẹ́ ìgbà táwọn ọmọ burúkú ń wá oní tó bá dìrọ̀ lọ́wọ́ wà bá wọn ń bọ́ ló ti lọ bá wọn. ṣé mi lọ dìlíbà kan pé. tí wọ́n bá bí ìyá láyà rẹ̀ dà múra tó bá dìrọ̀ lẹ́ kó o má lọ lè pàrọ̀ aṣọ rẹ ní ti kó o wọ ìjáàbù kó o gba ilé kéwú lọ kí n bọ́ ilé kéwú jáde lónìí ìsọfọ tèmi náà ní ti èyí máa fi ń dọ́mọ tó bá fẹ́ ya ìyàkuyà bíi tẹ̀ yìí ìsọfọ. ẹ kú yìnyín sùn báyọ̀ ṣáà lè nà mí ẹ lè nà mí o tẹ̀lé ṣe kú. Alaye tọ́lẹ̀ mi ṣe ń wo olùsí mo gbọ́ kí màá lẹ kú ọmọ màá lẹ mo yín dín sísìn náà mo yín gbọ́ mo ní àmúgbòdò mọ́ wá bá yín kí wọ́n ṣàlàyé pé kí ló ṣẹlẹ̀ báwo ló ṣẹlẹ̀. ọmọ ìyá mi mẹ́nu kó ń bẹ̀ ìyá tí ló ti lọ òun ló lọ́wájú yẹn àlelé bá wọn gbàgbé pa ẹ̀. màá lẹ ọmọ ó ká mi lára gan láyé. mo ju ó ti lọ. mo ti wọlé mo kò ju báàgì ilé mo ní mo ṣe máa wá rí yín pé màá lẹ báwo ló máa ṣẹlẹ̀. ó ti wáyé tí ó ṣe kí ni ó ti lọ gbàgbé pa ẹ̀. ẹ dẹ̀ ní kí n fílẹ̀ báyìí ẹ dẹ̀ máa láìkẹ́ báyìí mo ń ṣiṣẹ́ òdẹ̀ jòkó sí síbẹ̀ yẹn òun wo gíláàsì orí ẹ̀ ò pé o. máa mo ti máa ń tẹ́lẹ̀ jì mí. o ti mọ dídá ìjọ kọ bọ́ síbẹ̀ o ti mọ ohun tí mo fẹ́ di kí ló mọ̀ kí ló tí mọ̀ tó ń gbénú ẹ̀. ánimọ̀ ẹ dẹ̀ láìkì ìwọ̀n yìí báyìí. mo láìkì ìwọ̀n òkè. ẹ mọ̀ kán ní ọ̀rẹ́ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ wa èèyàn kan pa ìyá ẹ̀ wọ́n pa ìyá rẹ̀ wọ́n pa yányán èmi láyé mi èèyàn kan máa bá mi dánrò ẹ̀ yóò pa ìyá mi just like that wọn ò ní lọ scot free máa pa ìyá rẹ̀ máa pa bàbá ẹ̀ tó bá lé sisi tó lẹ́run tó lájà máa pa kéèyàn pa ìyá mi ìyá tó bí mi láíláí mi lè gbà máa pa wọn to the extent tó yẹ pé anything tí mo ní kódà mo lè torí wọn lọ gbàjẹ́. Ọlọ́run fi ṣe Ọlọ́run forí jókòó ṣáàjà bọ́lẹ̀ ń bẹ̀ nípa ọ̀wọ́ aṣọ tí ẹ tiẹ̀ sọ yẹn báwo ni. aṣọ ẹ máa wọrí 5,000 náà láṣọ bọ́ ẹ mọ̀ kan àyíká tí mo sọ wọ́n mọ̀ ká mi lára wọ́n pa ìyá ẹni yẹn ni wàláì mi lè gbà ọmọ yìí ò rí kankan ṣe. Ọlọ́run forí jì wọ́n àjájà bọ́lẹ̀ bẹ̀ Ọlọ́run ṣe kọ́lọ́run sọ àwọn ìyá tiwa káwọn mọ́. èèyàn kò tẹ̀lé bí mi dánwò wọ́n máa pa ìyá mi ò tẹ̀lé ẹlẹ́tì wọ́n máa fi wá pa jàkújàkú just like. èsè ní sájú ọmọ níní àjẹ méjì jíjà àdùn ọ̀nà góróyà adìbò fún ọdún ọjọ́ sọ ìkèlè nìkan níbẹ̀ lẹ́yìn tí ò sẹ́bọ̀ wọ́n rẹ́ sẹ́pẹ̀ ohun ọjà sọ ìkèlè nìkan níbẹ̀ lẹ́yìn tí ò bá wọn lọ ọjọ́ náà ńlọpọ̀ jẹ́ ńlọ ọba Ọ̀yọ́ aṣọ pupa iná pè lọ́rùn lọ́jà sọ aróòrùn pè mí wọn dáwọn lọ́hùn aṣọ pupa kì í bọ́kú lọ sísà aṣọ pupa èrò ọ̀run pè mí wọn dáwọn lọ́hùn aṣọ pupa kì í bọ́kú lọ sísà aṣọ pupa ọyẹ́ máa wí tẹ̀lé mi ikú rẹ̀ mi kété mọ́tò máa jẹ́ pé ayé. ikú rẹ̀ mi kété mọ́tò máa jẹ́ pé ayé. o ṣeun àrùn fò mí gẹ́dà mọ́tò máa ṣàkí ọ̀run. àrùn fò mí gẹ́dà mọ́tò máa ṣàkí ọ̀run. ikú tó yẹ kó pa mí lọ́pàá lára ṣe kó. ikú tó yẹ kó pa mí lọ́pàá láyìn láṣẹ kó. àrùn tó yẹ kó ṣe mí ló ṣe kàn tó fi wẹ̀wẹ̀ ẹ̀jẹ̀. àrùn tó yẹ kó ṣe mí ló ṣe kàn tó wẹ̀wẹ̀ ẹ̀jẹ̀. ikú mi dọ̀la àfọlá. ikú mi dọ̀la àfọlá. ẹnu lẹsẹ̀ fi pàkúrò ojú ọ̀nà. lẹsẹ̀ fi pàkúrò ojú ọ̀nà. ẹnu ògbólógbò sùn ní múyán ògbólógbò àgbàlagbà ní pìtà rẹ̀ ògbólógbò ẹdun nínú tàwọn nínú ọsọ. òró mi ọ̀hún lẹ́yìn tó ti jẹ jíjẹ tó ti mu mímu tá a ti sín omi ló kù nínú kòkò ayé ó wá fọwọ́ bomi náà ó fi fọ ojú rẹ̀ ó fi wẹ orí rẹ̀. àìrọ́gbẹ́ lára omi bẹ́ẹ̀ ni a kì í bójú ọgbẹ́ ńlá romi gírígírí lábẹ́rẹ́ nígbà girigiri ńlá bẹ́fọ̀ lọ́dọ̀ ọgbẹ́rẹ́gẹ́dẹ́ ní dáhùn ọmọdọ́ adífọ́gbọ̀n ọ̀pẹ yẹ̀kẹ̀tẹ̀ ara wọn ò ṣe gbá lójú ara wọn ò ṣe kì mọ́lẹ̀ ó ti dán ọmọ ọ̀pẹ yẹ̀kẹ̀tẹ̀ lónìí o ikú kíkú kò tún pa ọ́ mọ́ ó sì àṣẹ ó ti dán ọmọ ọ̀pẹ yẹ̀kẹ̀tẹ̀ lónìí o àrùn kárùn kò gbọdọ̀ gbé ọdẹ àṣẹ lágbára Olódùmarè ó ti dákọ nínú gbérasọ bánọgbà ó ṣeun tí wọ́n bá kóbọn àdá ọ̀bẹ tàbí àáké tán láwọn fi gba ọjà irọ́ ńlá náà pa nítorí pé bẹ́yẹn bá lóun forí sàpàtà kọ kí ni ó ṣe. fífọ́ ni fọ́. ifọ́ dànù ni ó ti dọkùnrin ikú kíkó kò tó pa ọmọ lágbára Olódùmarè àmọ́ ó ní kìlọ̀ bẹ́ẹ̀ ni ó ní kìlọ̀ òpin sáwò. ẹ ṣáà bàbá. yọ̀dà fún ọ ìkìlọ̀ tí bẹ́ẹ̀ ni pé
ìkòkò ayé tó bomi ayé nínú rẹ̀ tó fi wẹrí bórin bá kan orí adélẹ̀ ìwọ fojú níwò kórí lọ wẹ̀ o gbogbo ara rẹ̀ yẹn lomi ti kàn ọ̀gbádùn ṣé wàá rí ọwọ́ méjèèjì tó ti bọ́nú òkòkò ayé tó fi bomi ayé ó ti dèwọ̀ fún ọ láti fi gbábá gíná tùpé kọ́ sọ́mi èèyàn ò gbọ́dọ̀ pààyàn ní jẹ́bẹ̀ o gbogbo bó ṣe léwu kó lógun náà tó má fọwọ́ ara rẹ̀ pààyàn ó léwu o bí ìgbà tí o ti dá ojú oró àbí tó ti dá omi irú nísàlẹ̀ odò ẹ̀yìn béèyàn bá mú ẹ̀jẹ̀ tó dàpọ̀ mọ́ mi ó ti dèwọ̀ fún ni láti mu òun lè kọjú ìjà sí ọ̀gbádùn ó yé mi wá dákun mú kìlọ̀ náà ó ṣe kókó ó ṣe pàtàkì lẹ́yìn tó o bá ti pààyàn ara yòówù tó bá fẹ́ fi áńdà ìwọ lómi. ó lè lánà mí fúnra wá apá ó gbé ó lè sẹ́lò mí létí tí ò ní gbọ́rọ̀ mọ́ ti kí Jésù padà òótọ́ ni níbọ̀ tí Jésù èdè kò ní gbọ́ràn Jésù. egun lẹ́mí ẹsẹ̀hún òsàlẹ̀ mi ẹsẹ̀hún. alọ́rẹ̀ ń tèmi àbọ̀rẹ̀ ń tèmi. torí ìgbà tí bọ́lá ń ṣe fún mi the line àti tí bá gbà mú tí mo bá gbà mú. ẹ kú ṣe o ẹ wà pa ẹjọ́ ta ni Bísí. ẹni yìí èèyàn tiwa ó ga o kí ló wá ṣẹlẹ̀. ẹjọ́ mi mọ̀ kí ni mo ṣe fún mi. ok láwọn ọmọ yìí. ó ti yẹ kó pọn dandan kó mọ̀ wá eégún mọ ni èèyàn mọ́ là wá. wọ́n làwọn fẹ́ rí. ṣé ta ló ń bá ẹ sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ sí. ọmọ Bísí àpàfẹ́ rí ẹ lẹ́yìn ló sì jẹ ládùúgbò wa. ṣé ká máa lọ. kí ló ṣe ẹ kí ló mọ ẹ tó ń pariwo kí ló ṣe ẹ sórí ẹ yìí. ọmọ ó ti yẹ bí ká yẹ. àtẹ sẹ́gun lè lò. mo máa ń tẹ́ ẹni tó bá ń hùwà ẹ̀tẹ́ ó ti yẹ movement. ṣé ó mọ̀ ẹ̀ bí lọ báyìí. sky jẹ́rìí kí ló fẹ́ gbà mí kó para ẹ kékeré sún sọ́ọ̀jọ́. movement. ẹ̀yà let's go. àtàrí àjànàkú ni. kì í ṣe ìlú ọmọdé. ṣé ẹ̀yìn àmì máa gbá yìí. lórí oko gbàǹbà ó pọ̀ ètùtù. hello young lady ojú mi rẹ́rìn sí mi kí n rẹ́rìn sí ẹ rẹ́rìn mo ní ọ̀rẹ́rìn èmi tí mo lè fẹ̀rí pààyàn àbí ọmọ pé màá fẹ̀rí pààyàn. bẹ́ẹ̀ ni bàbá. wá ṣó morúkọ mi I called fireman. bàbá. ṣé ìwọ ọmọ wípé ògiri létí ni. àwọn èèyàn là ń jẹ́ bẹ́ẹ̀. bílù ìṣètò kò síbi tí mi lẹ́ka sí kò síbi tó rúkọ mi ò sí. fireman. transformer bá ní ṣé nínà. àtàrí àjànàkú ni. kì í ṣe àwọn ọmọdé. ẹ tó bẹ́ẹ̀. ṣé o ti gbọ́ pé kò pọ̀ létí ẹ̀. àtàrí àjànàkú ni. iṣẹ́ ọmọdé. àdàbà rẹ̀ ń kó gèdè bíi pẹ́ẹ́lẹ́ ò gbọ́ ẹlẹ́ tèmi gbọ́ bàbá o. bá títìrì mo tìrì tí mo bá tìrì fún ìṣẹ́jú díẹ̀ màá ga tán màá ti ń ga sá màá gara màá fẹsẹ̀ méjèèjì múlẹ̀ ẹ́. bàbá o. ṣé bí wọ̀ ni ó ti fẹ́ nu ara ẹ sọ́nà oníkaníwọ̀ ló ṣẹ̀ sí ni wàá pa gbogbo ẹbí yẹn run. tẹ́yìn akátá bá tiẹ̀ wá léwó ṣé bíi tá díẹ̀ tiẹ̀ ni a fọ orí ẹ. ẹ̀ẹ́dẹ̀jẹ̀ kẹ́gbà mi láyé kí sáyé bójú ẹ̀jẹ̀ ṣé máa tẹnu gbà ní àwọn máa ti dìgbà. fireman ẹjọ gbà mí láyè kẹ ṣí mi lẹ́gbẹ̀ẹ́ kan tí ẹ ṣáré tẹ̀ sí lára.
ìwà ní ká wò ọmọdé iná ọlọ́mọdé ò lè mẹ́kọ́ yẹ kó máa ràn. Shut up! ìdè Jones wọ́n dé ṣíṣe lórí ẹ̀. ẹ sọ pé ó ti lọ. ó ti lọ ọba. ó ti lọ. àbá àtẹ̀jẹ́ kí n sáré bòjú ẹ̀jẹ̀ kí n sáré bá a sùn kó tó kó máa lọ ná. àlàyé mi ló ń ṣẹlẹ̀ gan látẹ̀kọ̀ tá a ti mú gbogbo ẹ̀ tá a ti jẹ gbogbo ẹ̀ àlàyé kí ló ń ṣẹlẹ̀ inú yóò dùn. bala ètò à ẹ sásọ lójú gbogbo àkójẹ wa bẹ́ẹ̀ ṣe ń dọ́ọ̀lù bá àwọn kan dọ́ọ̀lù ọ̀gá. bàbá mi kí ló ṣẹlẹ̀ gan. bọ́dẹ̀ bá dùn bí ìgbẹ́lì ìlú rí aláyé mi ẹ̀ kàn láhàn aráàkà mọ́ tó ń ṣẹlẹ̀. ọ̀gá tiwa ẹ sí aṣọ lójú gbogbo àwọn ladies àtàwọn boys ẹ gbé wa débẹ̀ ọ̀gá tẹ bá dọ̀ àwa náà ṣe kí ni àwa náà dọ̀ nìyẹn. ajé ń gbọ́. tí ẹ bá wà òkè àgò wà òkè ẹ gbé wa débẹ̀ jọ. number one tèmi after you na you o ọmọ tó bá ti tí o bá ti dunnú àwọn náà lè bì happy o ọmọ jẹ́ kó jẹ́ wa nà bàbá àti à. ẹ ṣeun ẹgbẹ́ mi ẹ ṣe gan o inú mi dẹ̀ dùn ó ṣe mí náà látẹ̀kàn ẹ̀yin náà mọ̀ panel ní mí náà inú ni mo gbé inú àdúgbò ẹ̀yìn ẹ̀dẹ̀ máa ń gbọ́ mo bá ti ń sọ tó bá ṣẹlẹ̀ jẹ́ ká mọ̀ dábàá máa kú ni wọ́n máa kú náà sáyẹ́ kó máa jọ wọ́n máa jọ nínú ẹ̀yin ká mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ náà ojú tí wàá kan kọ́rẹ́ dání. ọlọ́run máa ń sọ ọkàn lára ẹ̀yìn àlàyé ojú òkú kí ló dé ìjà wa tán. wẹ́ẹ̀sẹ̀. kókó. number one ti à. Rami. Ló ṣẹlẹ̀ láyé. Àwọn àìfi kalẹ̀ sí màá àwọn aláyé ìdíje yẹn ló ṣe wà ṣé bá ti sẹ̀kẹ́ ká mọ̀ àwa náà wà. ẹ máa tó ṣẹlẹ̀ báyìí. ikú tó páyà mi mo mọ bí tó ti wá. níbo ọbẹ̀ kú ojú ká mọ̀ fọwọ́ ẹ. ẹ̀kẹ́ni wàá mọ̀ láti ṣẹ́ bó ló ti wá. ikú tó mú ya mi lọ́rùn mo ti mọ bí tó ti wá. níbo níbẹ̀. ó ń bà mí lọ́kàn jẹ́ ó ń bà mí nínú jẹ́ ó dà mí lọ́kàn rù. ayé lọ fà jáwá síjọ pé ló ti wá. fáyàmà. Fẹ́mi kí ló ṣẹlẹ̀. no kò sí nǹkan tó ṣe mí èmi náà ni no kò sí tó ṣe mí Ades Ọlọ́run ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ti wá fine Fẹ́mi kí ló ṣẹlẹ̀. kò sí rẹpẹtẹ àṣetò ẹnuṣẹ́ ló ti bá mi ẹnuṣẹ́ ló ti bá mi ẹnuṣẹ́ ni ibo ló ń lọ náà. Àlàyé sọ̀rọ̀ ẹni tá a ríra yìí èmi lè ní jẹ ẹgbẹ́ náà jẹ́ kó wọ́n kàn ní ọ́fíìsì tèmi wà jáde bẹ̀rẹ̀ adé Fẹ́mi adé sàmáwé yálọ ẹ̀ẹ́dù adi fine boy ajé tẹ̀lé mi. ọmọ ìyá mi ó bà mí nínú jẹ́ gan oníṣẹ́ tó wà yóò dà. ọba ọlọ́run fẹ́ aṣáájú káàdì ó ti yẹ. Fẹ́mi ó ṣẹlẹ̀ bá àti inú mi bí mo ṣe rí ẹ yìí ọmọ ìyá mi kí ló sọ dédé léyìí. ọ̀rọ̀ pọ̀ núwèé kọ́bọ̀ òbí báyìí ibi tọ́lọ̀ tí ní kémi ti máa manage lélẹ̀. o mọ tó ṣẹlẹ̀
mi ní fún ẹlẹ́ja jẹ máa kọ́ bí a ṣe ń pẹja bí a ṣe ń pẹja. adé fìyẹn lẹ iṣẹ́ wo làwọn yóò ti ṣe rí tó ní wàá mọ̀ ṣe pẹjapẹja omi báyìí mo ṣe bí kìlà sótún gbọ́ mo gun mọ́rú wa. gbàgbé pa ẹ̀ pé ogun mọ́ wà kò kàn mí o mọ́ tó ṣẹlẹ̀ máa gbé ẹ débẹ̀ wàá wọlé kan lẹ̀ o mọ̀. adé omi nẹ. kí ló ṣẹlẹ̀ ọ̀gbẹ́ni tó kàn wọlé ṣáárá yẹn ò tiẹ̀ lè kí mi kí ló dé kí ló ṣẹlẹ̀ kí lèmi àti ẹni pọ̀. n tó ṣẹlẹ̀ lẹ fẹ́ máa bì. jẹ́ kí n mọ̀ kí ló dé kí ló ń wá. kí tẹ ni mo ń wí gan ṣé n tó ṣẹlẹ̀ ló fẹ́ mọ̀. yes. èmi. yes. àlàyé ṣé tó kó o súnmọ́ mi ní ojú kó o mọ̀ wá mi. wọ́n ní báyìí tó bá súnmọ́ mi ní left tó súnmọ́ mi right ó wá súnmọ́ mi front tí báàkì gan ò gbẹ́yìn wàá mọ orí èèyàn tí mò ń ṣe. ó tí rí gbọ́. pé kí nìyẹn. èmi gan ọ̀gá kan ọmọọṣẹ́ bàtálíọ̀n àlàyé owó mi ni mo á gbà. owó kí nìyẹn. owó iṣẹ́ mi. mo ti forward owó sí stone náà tipẹ́tipẹ́. ọ̀gá mi àlàyé bá ń bà ṣé ẹ ti gbọ́ pé mo ti fẹ̀rín pààyàn rí. mo lè fẹ̀rín pààyàn owó ti stone ọ̀tọ̀. 3M. yes. kò kí ń sanwó ẹ. no ṣé mi nìkan ni. ìwọ nìkan ló dẹ̀ ṣiṣẹ́ yẹn. mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ nípa ó tẹ̀mí fi recharge lọ́wọ́ yẹn. bẹ́ẹ̀ ṣe fẹ́ gbó tèmi ń sìn ni. ok. hello stone ìkan náà wèrè tó ń kó kiri tó pè lọ́mọ ó láti wá síwájú mi sì máa pariwo pé òun fẹ́ gbowó nǹkan owó kiri kan so síbẹ̀ tí wọ́n ṣe wèrè nìyẹn. hello. ọ̀rẹ́ máa pèsè bówó ló fẹ́. keep short. ọ̀rẹ́ jọjọ náà gbówó ilé ìwalẹ̀ jọjọ. ṣé bí wọn lágbára ni olóògùn mi olóògùn owó ṣe bówó ló fẹ́. owó to hell with your money to hell with you and your money. ọ̀nà akọ owó ẹ̀. yes amen. orí báyìí mi gbowó mi láyé never mind agbá lọ́rùn. bastard. ẹ kálẹ̀ o. ẹ kálẹ̀ o. yes ma. láti bo. ṣàlàfíà mo bá yín mà. láti bo. ìlú iná lèmi náà wà. kí lẹ fẹ́ o. n tó ṣe pé mo wá fẹ́ fi ẹjọ́ ẹnìkan sùn yín ni ẹnìyẹn ó dẹ̀ jẹ́ni tó súnmọ́ yín dáadáa mọ́ mi. mọ́mí kí ló dé tẹ́ da owó kalẹ̀ báyìí. owó. bọ́bá ọmọ ẹlẹ́jà yẹn. ọmọ kékeré tó kò mú ọtọ ẹ̀kẹ́ ṣe kí sáré ṣe fíìmù fún. báwo ṣe máa jẹ́ bẹ́ẹ̀. kakọ mú wọlé. fáyà máa kú. naso. a kú. wọ́n jẹ́ nìyẹn. wọ́n á ké kúlọ̀ lálẹ́. ọ̀gbẹ́ni sẹ́rẹ̀ ní púpọ̀ yẹn náà. ó sọ fún ìjọ kìíní àná mo lè ń wò mo kàn ń wò ó ti yẹ. ẹ̀yin ní sùúrù náà ọmọ egun ọmọ ẹlẹ́jà ọmọ egun wọn lọ́jọ́ yẹn ọmọ egun. àṣẹ lélẹ̀ tán.
Marco, check out there, enter inside. Check out there. Asante, watch your side and watch your back. Huh? Oh! Diana! Ẹ ti japa o! Oh, no. Ẹ bá fàyà máa lé àbí. Bájà ẹ bá sogún ọdún. Ẹ̀rọ ògùn ní sọ. Yóò! Ó máa gbọ́. Yàrá. Ẹ̀yẹ́ everybody pa. Oye wọlé ẹ̀ tà wọn. Ẹ kú ni. Ìyá yìí níbo? Nínú àdúgbò mi. Kúkú ló pẹ́ mi. Ẹ sọ ní burúkú àdà. Níbo? Àwọn kìíní ti já pa o. Ókè ọ̀yà wọn ti rẹ̀ fi wọ́n lẹ̀. Mo ti sọ fún ẹ. Máa kú iṣẹ́. Ikú máa pa ẹ́. Okay, ìyẹn lọ kán lò. Oya ni wọ́n pẹ̀lú ọ̀nù wọn. Mo máa bá yẹn jẹ́ ní.
ókè tíjà ìbá ti lọ ojú ẹsẹ̀ ò lọ àgbà sẹ́yìn báyìí ní tirẹ̀ ọ̀yá dìde ọwọ́ ti tẹ̀ yá ẹ̀ ò ṣe ta ló ń jẹun tájà ń jù ọ̀yá olúpora ọ̀yá gbé mi.